bàbá wa bá. Láyé bàbá àwọn bàbá tó bí wa àwọn bàbá tí wọ́n bí yín ayé ni wọ́n bá. Ayé ni wọ́n bá gidi. Ó ti gbà dáko wọ́n là gbọ́dọ̀ kó. Nígbà dáko wọ́n lẹ̀ gbọ́dọ̀ kó. Wọ́n là gbọ́dọ̀ kó. Ẹ gbọ́dọ̀ kó báwo ni pé kẹ́ má kó níná. Ẹ gbọ́dọ̀ finá sí. Gbọ́dọ̀ wó. Ó ti lò tó ọdún mélòó báyìí bá mi. Báwo máa jẹ ọjọ́ tèmi náà mo ti wà yìí njọ́dọ̀ mi kékeré kọ́ ká tó kó bàbá tó bí mi. Ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí ẹ má bínú mo ju 100 ọdún lọ. Ẹ ti lé ní 100 ọdún. Mo lé 100 ọdún gbà mo ti lé ayé. Igi yóò ti lò tó ọdún mélòó báyìí. Ẹ gbọ́ mi ta wí yìí. Àní bàbá tó bí mi mo ti tó yìí. Mo ìwà bá láyé lọ bá. Ayé ni wọ́n bàbá rẹ̀ rí kò gbọ́dọ̀ kó. Bàbá adé sọ fún wa pé a gbọ́dọ̀ kó. Bàbá tó bí bàbá wọn bá láyé. Bàbá tí wọ́n bá wọn bàbá wọn bá láyé ni. Wọ́n bá láyé ni. Wọ́n sì wá filẹ̀ wọ́n sàsọ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ kó. Ẹ gbọ́dọ̀ kó. Kẹ́kàn gbọ́dọ̀ ṣe bó ti wà. Kẹ́kàn gbọ́dọ̀ ṣe bó ti wà yìí o. Tó bá wó fúnra rẹ̀ tí ó bá wó ẹnìkan gbọ́dọ̀ kó. Láti gbà náà wá ní kò atẹ́gùn ògbó. Atẹ́gùn ògbó. Kẹ̀kẹ́ ò sí. Àmọ́ ó ń so ìgbà tàbí ìjẹrú o. So tó bá so. Bẹ́ẹ̀ni. Tó bá so lọ́dọ̀ rẹ̀ ọdún kẹta ló tó so. Nígbà jẹ́ pé àwọn bàbá wa wọn ò sọ kí wọn bó ti yẹ jẹ́ ìwọ́n tó fún wa rí pé ẹ má kó o nígbà bàbá wa níjọ́ tí ó kú tí bàbá mi ó kọ́ sọ fún mi. Ẹ má bínú bá mi pé béèrè wa ń pọ̀ ẹ dákun sáwọn bàbá wa wọ́n gbin igi ni àbí ó lalẹ̀ wù. Àwọn náà bá bẹ́ẹ̀ ni. Wọ́n bá bẹ́ẹ̀ ni ìgbéra bá a dẹ̀ jẹ́ ṣàlàyé fún yín ẹ̀rẹ̀kẹ́ ni wọ́n bá pàṣẹ ìdí Masia ni wọ́n bá pa bẹ́ẹ̀ ni wọ́n bá kú torí igbó yìí ó jù báyìí lọ. Sẹ́rí kéríkà bẹ́rẹ̀ ọ̀hún yà padà olùkọ́ àmà. Good day everyone, my name is Ayinde Alasoke. Here we produce any kind of asoke at wholesale and affordable prices and we deliver throughout the world. What did I say? I said we deliver asoke to any part of the world. We produce for burial, wedding, birthday, and any kind of event that you want to do. Just get in touch with us. We produce your asoke for you at wholesale and affordable prices. You can follow us on Instagram, follow us and like us on Facebook. Also, you can message or call us on WhatsApp. Thank you very much and God bless you. I love you. Nígbà tó wà ní ọdẹ lèmi tó bá dẹ̀gbẹ́ olè rẹ́rẹ́ àgbọ̀dọ̀ yìnbọn sí. Ẹ̀rẹ̀ ọ̀wà bẹ̀ báyìí àgbọ̀dọ̀ yìnbọn sí. Ẹ̀rẹ̀ tí ọba fún ọ wájúwájú ni. Tí ọba fún yẹn lẹ́rìn. Àmọ́ pé ní ìdí rẹ̀ èèyàn gbọ́dọ̀ pa ihun tó bá ti jẹ mọ́ bí ẹlẹ́jẹ̀ sí díẹ̀. Bí ẹran ẹ̀gbẹ́ tá a bá dẹ̀gbẹ́ torí ọdẹ lèmi. Èmi máa dẹ̀gbẹ́ o lè bẹ́ẹ̀ kùlù ewúro tí ọkàn yà yín lọ o gbọ́dọ̀ yìnbọn sí èyí tí ọba fún ọ lè jẹ́ ìdí lọ́hùn ni. Tẹ́ lọ bá lọ́hùn. Tá a lọ bá àgbọ̀dọ̀ yìnbọn sí ń báyìí o. Bàámi ká wá sọ pé ká pè ní igi mọ̀gbà. Ẹ má bínú o tó jẹ́ bí igi mọ̀gbà yìí pé tó tí ẹranko tó bá ti sá di ní máa ń gbà wọ́n bí ọ̀wọ̀. Ẹ dákun ṣé ẹ sì máa ń gbà nǹkan lọ́dọọdún àbí ṣé ó lójúṣe kan tí ẹ máa ń ṣe fún. N ò pẹ́ ká ṣe kẹ̀kẹ́ fún kò ní kẹ̀kẹ́ tá a ṣe fún ká má sá máa kún kásá máa kó kó sì wà bẹ́ẹ̀ náà kásá máa kó. Kò sí pé ẹ̀ ń da obì ń di rẹ̀ kò sí pé ẹ̀ ń gbé kẹ̀kẹ́ fún. Fún ní kẹ̀kẹ́ àmọ́ ká bá kó. Kò gbépo kò gbà kẹ̀kẹ́. Kò gbà kẹ̀kẹ́. Igi ìgbàanì ní ọdún tí mo débí tí wọ́n gbé mi níyàwó igi ìgbàanì ilé mọyì ọdún yẹn igi ìgbàanì tá a bá tílẹ̀ bá ń súbọ̀ àgbọ̀dọ̀ dúró ń di ẹ̀
a gbọ́dọ̀ di alẹ́ ń bẹ̀ nírọ̀lẹ́ láti máa bọ̀ wá bùdó torí igi ìgbá yẹn yìí máa tẹ́nẹ́ ní àsìkò kan tí a fi gbọ́dọ̀ pẹ́ tí a fi kó ń bẹ̀ nìyí. yóò tó déédéé aago mẹ́fà sí márùn-ún. yóò tó déédéé aago 7 sí 8 yóò tanná. yóò máa tẹ́nẹ́ àwọn kìnnìkan wà ń bẹ̀ tí wọ́n máa dán báwọn kìnnì yẹn tí máa dún yẹn là fi máa tàrà bọ̀ wá bùdó nígbà tí mo fi débí iná tí máa tẹ̀ lẹ́yìn bíi kéèyàn ó gbé fìtílà sí díẹ̀ bẹ́ẹ̀ ni máa tẹ̀ lẹ́yìn kéèyàn ó gbé fìtílà sí di níyẹn yóò máa ṣe bala àpògbò wọ́n tàrà máa bọ̀ àbùdó. sẹ́yìn bàbá mi yẹn tí mo lọ́wọ́ náà tẹ̀lé bàbá yẹn máa wá tẹ̀lé wọn lọ ìgbẹ́ ntẹ́nẹ́ tó bá tá a gbọ́n bá tẹ̀lé wọn lọ tẹ̀lé yẹn nígbà pé bàbá mi kí eléyìí o wọ́n gbé ìgbà yẹn ní ntẹ́nẹ́ ìgbà yẹn ní ntẹ́nẹ́ abádé báyìí lẹ́yìn akẹ́bá lẹ́yìn yẹn fìtílà báyìí fìtílà ní kíní yẹn fìtílà ní. ìgbà yẹn ọkùnrin mẹ́ta ni ní máa tẹ́nẹ́ ẹ̀yà ya ni. Good day everyone, my name is Ayinde Alasoke. Here we produce any kind of asoke at wholesale and affordable prices and we deliver throughout the world. What did I say? I said we deliver asoke to any part of the world. We produce for burial, wedding, birthday and any kind of event that you want to do. Just get in touch with us. We produce your asoke for you at wholesale and affordable prices. You can follow us on Instagram, follow us and like us on Facebook. Also, you can message or call us on WhatsApp. Thank you very much and God bless you. I love you.